Ọbásanjọ́ tún kọlu àwọn ọba Yorùbá. Ta ló jẹ̀bi nínú Ọbásanjọ́ àtàwọn ọba wa? Fún gbogbo ẹni tó bá rántí, ọjọ́ Jímọ̀ olóyin kan báyìí ni, ìyẹn ọjọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù kẹsàn-án September 15, 2023. Ọ̀nà kan tí gómìnà Ṣèyí Mákindé là sí Ìṣẹ́yìn àti ẹ̀ka yunifásitì Ládòkè Akíntọ́lá tí wọ́n kọ́ sílùú náà ni wọ́n ń ṣí. Ètò náà sì ti bẹ̀rẹ̀. Àfi lójijì tí lálàálù ńlá kutuku bá hu. Ọ̀kan nínú àwọn àlejò pàtàkì ní ààrẹ àná, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ẹni tí wọ́n pè síbẹ̀ pé kó wá bá àwọn ṣe ayẹyẹ. Àfi bí òun àti àwọn ọba ilẹ̀ Yorùbá tó wà níbẹ̀ ṣe kọlu ara wọn. Gómìnà ló dé pẹ̀lú Ọbásanjọ́, bó sì tilẹ̀ jẹ́ pé gbogbo èrò ló dìde tí wọ́n ń kí wọn káàbọ̀. Àwọn ọba tó wà níbẹ̀ jókòó ní tiwọn ni. Kàkà kí wọ́n dìde, ìrùkẹ̀rẹ̀ ni wọ́n ń jù bélébélé. Ọbásanjọ́ dúró dáadáa, ó ń wòran bí ètò náà ti ń lọ, ó sì dúró títí di àsìkò tí òun náà yóò sọ̀rọ̀. Àsìkò tí ọ̀rọ̀ sì kàn yìí, kò sẹ́nìkan tó mọ̀ pé inú burúkú ń bí i. Àfi bó ṣe dìde tó fi bínú ọ̀hún hàn, ọjọ́ burúkú tí ìgúnnu kó fẹsẹ̀ kọ́kùn ni. Lójijì l'Ọbásanjọ́ dojúkọ àwọn ọba náà, àfi bí ìgbà tí bàbá náà rántí àsìkò tí òun wà nínú iṣẹ́ ológun ló bá pàṣẹ wàá. Ó gíìfù ọ́dà báwọn sọ́jà ti máa ń ṣe. Ẹ dìde, ẹ jókòó, ẹ dìde, ó yá ẹ jókòó. Àfi bí ìgbà tí àwọn kábíyèsí wọ̀nyí wà nílé ìwé jẹ́lé-ó-sinmi. Bí wọ́n ti ń dìde ni wọ́n ń jókòó. Ohun tó mú ọ̀rọ̀ náà le fáwọn ọba míì ni pé àgbádá ńlá ni wọ́n wọ̀. Nígbà tí wọn yóò sì fi ká àgbádá náà sókè, tí wọn yóò dìde nàró, tí wọn yóò tún jókòó. Èyí tó ń làágùn nínú àwọn ọba aláyé yìí pọ̀jù àwọn tí kinní náà kò tètè mú lára lọ. Lẹ́yìn náà ni Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ wá kọ́ àwọn ọba náà lẹ́kọ̀ọ́. Ó ṣàlàyé fún wọn pé ipò wọn láwùjọ bó ṣe jẹ́ nìyí àti bó ṣe jẹ́ gan nínú ètò ìjọba. Ó sọ fún wọn pé gómìnà jù wọ́n lọ by far o, nítorí kì í ṣe abẹ́ gómìnà ni wọ́n wà, abẹ́ alága ìjọba ìbílẹ̀ ni. Torí bẹ́ẹ̀, níbikíbi tí wọ́n bá ti wá rí gómìnà tàbí tí wọ́n bá rí ààrẹ, bóyá ààrẹ àná ni tàbí tòní, àfi kí wọ́n dìde nàró bí wọn kò bá lè bá burúburú. Nítorí bí ìgbà tí ọkọ ìyá èèyàn dé ni o. Bí ọkọ ìyá ẹni bá sì ti ju bàbá ẹni lọ, bàbá là á pè é. Àmọ́ Ọbásanjọ́ rò pé nǹkan kékeré lòún ṣe ni. Kò mọ̀ pé ọ̀rọ̀ náà yóò lẹ́yìn. Nítorí nígbà tí yóò fi di ọjọ́ kejì, gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n rí ohun tó ṣẹlẹ̀ náà lórí ayélujára ni wọ́n bẹ̀rẹ̀ ìjà, tí wọ́n sì múra láti bá Ọbásanjọ́ fa fìràkù tó bá jẹ́ wọ́n rí ni. Bí àwọn kan ti ń sọ pé nítorí pé ó jẹ́ Ìgbò ló ṣe lè rí ọba Yorùbá fín bẹ́ẹ̀, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé àwọn ọba tó fi ara wọn wọ́lẹ̀ ló fà á. Àwọn míì sì ń sọ pé ṣé Aláàfin Lámídì Ọláyíwọlá Adéyẹmí tàbí Ọọ̀ni Okùn Adésíjú Adé tàbí Awújalẹ̀ Síkírù Adétọ̀nà nílẹ̀ Ìjẹ̀bú tàbí Aláké ọba Gbádébọ̀ nílẹ̀ Ẹ̀gbá lè wà níjókòó kí Ọbásanjọ́ wá débẹ̀ kó máa pàṣẹ fún wọn dán. Àwọn kan tilẹ̀ sọ pé ó tún lè ṣe sẹ́ni gbogbo, àmọ́ kò ní jẹ́ dé ibi tí Awújalẹ̀ tàbí ọba Èkó Ridwan Akíolú bá wà, nítorí ata àtọjú lòun àtàwọn méjèèjì yẹn. Bẹ́ẹ̀ tí ọkọ yí ọkọ tó fi ń fẹnu roko, tí ègèrè sì yé ègèrè tó ń fi gbogbo ara ẹ̀ bọnú odò, tí Ọbásanjọ́ kúkú yé bí ìjà bá wà níbẹ̀ ní ká parí ẹ̀. Ẹni tó bá rántí dáadáa, kinní kan ṣẹlẹ̀ nílẹ̀ yìí lọ́dún 1984, àsìkò tí àwọn Buhari àti Túndé Àgbọ̀n ń ṣe olórí ìjọba Nàìjíríà ni. Àwọn ọba ńlá méjì ló ṣẹlẹ̀ sí: ọba Okùn Adésíjú Adé tó jẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ nígbà náà àti Alhaji Ado Bayero tí í ṣe ẹ̀máyà ìlú Kano. Ọ̀rẹ́ làwọn méjèèjì, níbi tí ọ̀rẹ́ wọn sì dé tówó wà lọ́wọ́ wọn tó, wọ́n ní kí àwọn ṣeré lọ sí Jerúsálẹ́mù ní orílẹ̀-èdè Ísírẹ́lì kí àwọn lọ gbatẹ́gùn níbẹ̀. Ṣé ẹ rí i, ní àsìkò tí wọ́n lọ sí Ísírẹ́lì yìí, ìjọba Nàìjíríà kì í fi taratara bá orílẹ̀-èdè náà ṣe, ó ń dẹ́yẹ sí wọn. Àmọ́ Síjú Adé àti Ado Bayero kò mọ̀, bí wọ́n sì mọ̀ wọn kò kọbi ara sí i. Òjijì làwọn ìdí àgbọ̀n gbọ́ pé àwọn ọba méjèèjì yìí ti wà ní Ísírẹ́lì, ni wọ́n bá ránṣẹ́ òjijì sí wọn pé níbi tí àwọn dúró sí yìí, ìtọ́ tí àwọn tú sílẹ̀ yìí
tó bá gbẹ kí wọ́n tó padà dé Nàìjíríà, àwọn àti adé orí wọn pẹ̀lú láwàní tó wà lórí àwọn méjèèjì yóò di ọ̀tá wọn o. Ààrẹ ń pè ọ́ olóhùn dífá, bí ifá ààrẹ fọre bí ààrẹ kò bá fọre ńkọ́. Ìrè làwọn ọba méjèèjì sá padà dé Nàìjíríà, wọ́n ń fẹ́ rí Túndé ìdí àgbọn. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n dé, wọn kò jẹ́ kí wọ́n rí wọn nílé ìjọba, àti Buhari àti ìdí àgbọn kò sẹ́ni tó rí wọn. Kódà wọn kò ní kí wọ́n lọ rí àwọn gómìnà ìpínlẹ̀ wọn. Alága ìjọba ìbílẹ̀ wọn ni wọ́n ní kí wọ́n lọ rí. Wọ́n ní abẹ́ àwọn tí wọ́n wà nìyẹn. Ìwà àrífínsì ni láti jáde nílùú láì dágbére fún wọn. Nítorí bẹ́ẹ̀ wọ́n pàṣẹ pé wọ́n rọ̀ wọ́n lóyè fún oṣù 6 gbáko. Wọn kò gbọdọ̀ pe ara wọn ní ọba tàbí ẹ má yà níbìkan. Àti pé láti ọjọ́ náà lọ kí wọ́n tó jáde kúrò ní ìlú tí wọ́n bá jọba lé lórí, àfi kí wọ́n gba àṣẹ látọ̀dọ̀ alága káńsù wọn. Ohun tí èyí túmọ̀ sí ni pé ọba kan nínú òfin Nàìjíríà kò ga ju alága káńsù ibi tó bá wà lọ. Bó sì tilẹ̀ jẹ́ pé eléyìí kò bá àṣà ilẹ̀ Yorùbá mu rárá, nítorí ọba ló ní gbogbo ilẹ̀. Àmọ́ bó ṣe wà nínú òfin Nàìjíríà nìyẹn. Ohun tí Ọbásanjọ́ ṣe lo agbára rẹ̀ bí olórí ìjọba tẹ́lẹ̀ ní àwọn ọba yìí lórí rèé. Ohun tí gbogbo àwọn aráàlú sì ṣe kẹ́nubọ òun náà nìyẹn pé kò hùwà bí ojúlówó ọmọ káàárọ̀ oòjíire. Olúwo ti ìlú Ìwó náà dá sọ̀rọ̀ yìí. Ó lóhun tí Ọbásanjọ́ ṣe ò dáa, àti pé àwọn tó lè bá ṣe irú ẹ̀ náà ló ṣe é fún yẹn. Kò jẹ́ dán irú ẹ̀ wò níwájú òun ọba ńlá. Lóòótọ́ ọjọ́ ọ̀rọ̀ náà ti pẹ́ díẹ̀, àmọ́ kò jọ pé kinní náà tán nínú Ọbásanjọ́. Ó sì ń wá ọ̀nà tí yóò fi kó o fáwọn ọba wa dáadáa. Àǹfààní ọ̀rọ̀ náà lórí nínú ìwé kan tó ṣẹ̀ṣẹ̀ kọ láti fi sàmì ọjọ́ ìbí ẹ̀. Níbẹ̀ ló sì ti wa iná ọ̀rọ̀ jó àwọn ọba wa. Ọbásanjọ́ ní nǹkan ti bàjẹ́ o. Ó ní nǹkan bàjẹ́ pátá. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn tí a fi ń jọba nílẹ̀ yìí lásìkò yìí, èèyàn gidi kò sí lára wọn pẹ́ẹ́. Àwọn ni wọ́n sì ń ba ipò ọba jẹ́, tí wọ́n sọ àṣà àti ìṣe wa di yẹ̀yẹ́ níbi gbogbo. Ọbásanjọ́ lanu sọ̀rọ̀ báyìí pé àwọn ọ̀daràn pọ́nbélé, àwọn ọmọ onígbáná, àwọn ọ̀sáǹsá alárìnkiri, àwọn jàǹdùkú títí dórí àwọn ajínigbé ti rí ọ̀nà wọ ipò ọba àti tìjòyè ilẹ̀ wa. Nǹkan burúkú lélẹ́yìí fún wa o. Nígbà tó bá jẹ́ ọ̀daràn la fi ń jọba. Àwọn ọba tí mò ń wí yìí ń dákún ṣòro Nàìjíríà ni. Wọ́n ń dákún gidigidi. Àbí nígbà tí ọba bá ń bá wọn jí àpótí ìdìbò gbé, tàbí tó ń lo tọ́ọ̀gì láti fi bá wọn dá sọ́rọ̀ ìbò. Ṣé irú ìyẹn jẹ́ ọba gidi? Ọba tó ń lo tọ́ọ̀gì, tó ń lo àwọn ọmọ ọ̀tá. Bẹ́ẹ̀ àwọn ọba gidi ti wà nílẹ̀ yìí rí. Àwọn ọba gidi ti wà láàrin wa rí. Láyé òyìnbó, àwọn ọba gidi wà nílẹ̀ yìí. Kódà nígbà tí a ṣẹ̀ṣẹ̀ gbòmìnira náà, àwọn ọba tí wọ́n jẹ́ ọba gidi wọ́n wà. Ṣùgbọ́n lásìkò yìí, àwọn tá a fi ń jọba báyìí ti dorí àṣà kodo. Wọn kò gbé àṣà ìlú wọn dúró mọ́. Rádaràda lókù tí wọ́n ń ṣe. Ojúṣe ọba ni láti tọ́jú ìtàn àti àṣà àwọn èèyàn ẹ̀. Ojúṣe gidi kan náà tí ọba ní nìyẹn. Àmọ́ àwọn ọba òde òní tí ìwà ọ̀daràn ti mọ́ lára báyìí, kò sí èyí tó kàn wọ́n nínú ìtàn tàbí àṣà àti ìṣe àwọn èèyàn wọn o. Ó burú, kò dáa rárá. Bẹ́ẹ̀ ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ. Ẹni tí kò bá gbọ́ tẹnu ẹ̀gà ni yóò rò pé ẹ̀gà kan ń wíjọ wẹ́wẹ́ lásán. Bí èèyàn bá fetí balẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹyẹ, yóò mọ̀ pé nǹkan gidi ni ẹyẹ oko ń sọ. Bí ó tilẹ̀ jẹ́ pé bàbá yìí ní tiẹ̀ lọ́wọ́, síbẹ̀ èyí tó sọ lórí ọ̀rọ̀ àwọn ọba yìí, ọ̀rọ̀ kan gbòógì ni. Tani yóò wá sọ pé òun kò mọ̀ pé lóòótọ́ àwọn kírímínà ló pọ̀ nípò ọba ilẹ̀ Yorùbá báyìí. Bá a ti ń wí nílẹ̀ Yorùbá yìí, ṣé bí lọ́wọ́lọ́wọ́ ẹjọ́ apẹ̀tù ìpẹ̀tùmọdù wà níbẹ̀. Ọba tó gbé orúkọ Yorùbá dé Amẹ́ríkà tó sì lù ú fọ́. Ọba olórí Ilé Ifọ̀ Sẹ̀mí Ògúnjọbí wà níbẹ̀. Ẹni tó jọba tí kò fi ìwà ajagunbalẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni ọba Jọ̀gá Orílé àti àwọn ọba míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọba míì nílẹ̀ Yorùbá níbí kò gbà pé Yorùbá ní àṣà àti ìṣe nígbà tí wọ́n bá ti jọba tán. Ìtàn Jésù tàbí ìtàn ànábì ni wọn yóò máa sọ, tí wọn yóò sì fi dandan lé pé ìtàn tí àwọn èèyàn ìlú wọn gbọ́dọ̀ máa sọ nìyẹn, tàbí ohun tí wọ́n gbọ́dọ̀ máa ṣe nìyẹn. Díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ wọn yóò sọ àwọn bàbá ńlá wọn di òmùgọ̀,
wọn yóò sì gbìyànjú ní gbogbo ọ̀nà láti pa ìtàn wọn rẹ́. Olúwo wà níbẹ̀ tó ń dorí àṣà ìwókodo. Bí àyè bá sì gbà á ni yóò fẹ́rẹ̀ ní kí a má sọ èdè Yorùbá mọ́, kó jẹ́ Lárúbáwá nìkan ni wọn yóò máa sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ni wọn yóò bẹ̀bẹ̀ láti wá jọba. Nígbà tí wọ́n bá fẹ́ jọba yìí, kò sí ohun tí wọ́n ní kí wọ́n ṣe tí wọn kò ní ṣe. Kódà àwọn míì nínú wọn yóò bọ gbogbo ìmọ̀lẹ̀ tó bá wà nílùú. Ó dìgbà tí wọ́n bá dórí oyè kí wọ́n tó bẹ̀rẹ̀ sí sọ pé iṣẹ́ èṣù àti ẹ̀ṣẹ̀ ni títẹ̀lé àṣà ibi tó ti jọba. Àwọn ọba míì wà tí wọn kì í gbé ìlú tí wọ́n jọba lé lórí. Bí wọ́n bá jọba ní ìgbèríko ìpínlẹ̀ Ọ̀yọ́, Ìbàdàn ni wọn yóò máa gbé. Bí wọ́n jọba ní ìgbèríko ìpínlẹ̀ Ògùn, Abẹ́òkúta tàbí Jẹ̀bú Òde ni wọn yóò máa gbé. Bí wọ́n jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Òṣogbo ni wọn yóò máa gbé tí wọn yóò fi ibẹ̀ ṣe lé wọn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sì tẹ́ wọn lọ́rùn kí wọ́n gbé adé tí gbogbo ìlú kan gbélé wọn lórí kí wọ́n wá fi sí abẹ́ ọba aládé míì, nítorí àṣà àti ṣe àwọn èèyàn wọn kò jẹ́ kinní kan lójú wọn. Ohun tí Ọbásanjọ́ sọ rèé. Ó sì fọbalẹ̀ pé kì í ṣe ẹjọ́ àwọn ọba tí wọ́n jẹ́ kírímínà tàbí òmùgọ̀ tààrà yìí, nítorí kò sí ohun tí ìbá gbé wọn dórí oyè bí kò ṣe àwọn afọbajẹ oníjẹkújẹ. Nígbà tí àwọn afọbajẹ bá fojú kan owó, pàápàá àwọn tí wọ́n bá gbé owó dọ́là ká mọ́lé, rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ló kù tí wọn yóò máa ṣe. Wọn yóò sì sọ ara wọn di ifá, wọn yóò sọ ara wọn di ọ̀pẹ̀lẹ̀, wọn yóò sì fa èèyàn kéèyàn lé ìjọba lọ́wọ́, wọn yóò ní kí wọ́n fi wọ́n jọba lé gbogbo ìlú lórí. Ọbásanjọ́ ní kò sí ẹni tí wọ́n fi jọba báyìí tí yóò yà dáadáa, àti pé nítorí pé àwọn afọbajẹ kò tẹ̀lé ìṣẹ̀ṣe mọ́ ló mú gbogbo ọ̀rọ̀ dorí kodò. Ohun tó sì ń ba ipò ọba jẹ́ nìyẹn. Bàbá náà ní àfi ká padà sẹ́yìn o, kí Yorùbá padà sẹ́yìn, kí ipò ọba àti tàwọn aláṣẹ ìbílẹ̀ lè tún bẹ̀rẹ̀ sí níyì bíi ti tẹ́lẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ọjọ́ ń bọ̀ tí kò sẹ́nìkan tí yóò ka ipò ọba sí kinní kan mọ́, tó jẹ́ ẹni tó bá pe ara ẹ̀ lọ́ba pàápàá, ó kàn ń pe ara ẹ̀ lọ́ba bẹ́ẹ̀ lásán ni, ó ń pe ara ẹ̀ bẹ́ẹ̀ sápò ara ẹ̀. Bí Ọbásanjọ́ ti sọ̀rọ̀ náà pàápàá, ó jọ pé inú ń bí gidi sáwọn ọba wa. Bí àwọn ọba náà sì ti ń gbọ́ ni púpọ̀ nínú wọn náà ń fẹsẹ̀ halẹ̀. Ó kàn jẹ́ pé inú ń bí ewúrẹ́ ń fẹsẹ̀ wálẹ̀, yóò pọ̀ lówó ẹ̀ jẹ̀bi. Àmọ́ àwọn náà kò láìkí Ọbásanjọ́, nítorí bí Ọbásanjọ́ kò ṣe gbà pé òun jẹ̀bi wọn, bẹ́ẹ̀ làwọn ọba yìí náà kò gbà pé àwọn jẹ̀bi o. Ta ló wá jẹ̀bi nínú Ọbásanjọ́ àtàwọn ọba Yorùbá o? Ọláyíwọlá Alága ló yẹ kókó ọ̀rọ̀ yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.